lọ́gbà yéyéyé. Ìbà ọlọ́run ọba ìbà Elédùmarè wa bá. Ọba tẹ́lẹ̀rẹ̀ kárí ayé gbà ó dáṣẹ́ ọ̀rọ̀ wa họ ayé yìí họ dàpọ̀ ìdí wa kẹ́lẹ́ bàbá mo mà sí báyìí o. Ìbà ládéládé ìbà lóyè nílẹ̀ kálẹ̀ ìlàjà àpọ̀ ìdèdè káfàtà. Láti ló pa ìṣẹ́ra rẹ̀ léṣe. Mo máa kí àwọn ọlọ́jà àwọn abálẹ̀ àti àwọn ọmọ ọjà dédé pátá mo kí mímọ̀ lódì kan so. Ẹyin bá ọ̀la. Akábọ̀ ìgbàgede ọ̀rọ̀ ńlá pẹ̀lú òkè ọmọgẹ̀ ìpele mú ẹ̀rí nínú ẹ̀. Èmi rò kí ọmọgọmọ ẹ̀gúdó lè sọ máa ngẹ́nẹ́ngẹ́nẹ́ bó dẹ́. Ọmọ ọ̀ṣọ́kùn tó sẹ́kẹ́. Ọmọ ẹ̀jùléláwọ̀ náà dẹ̀wú dẹ́jú wó èjò láì dẹ̀jú pa ọ̀. Lórí ètò tèmi gangan yìí, lórí ètò ọ̀rọ̀ ńlá gbàǹkọ̀gbì. Ìpele mú ẹ̀rí gẹ́gẹ́ bí mo ti fọ̀ lọ tẹ́lẹ̀. Ẹ kí àti ẹ̀wà mórí mi wá fọ̀nà ni. Ọ̀rọ̀ amúwálẹ̀ nídà tó wá mú kọ́ra wa nọ́gbọ́n òun ni ẹ pè ní ẹ̀gbáyé lọ. Wọ́n kò mọ̀ pé ẹ̀gbáyé lọ orúkọ ìbálẹ̀bà. Láì ní lójú, dákun má ṣe fi ya o. Láì ní bàbá, ó ló gbàdúgbà. Ó máma. Nígbà láláì bàbá kan máa ra ẹ̀mẹ́ pè ní bàbá olówó jẹ̀ yóò hàn o. A tún wá fọ̀pọ̀ olówó pé ó sọ̀rọ̀ yóò ń kàfìtì ìṣẹ́gbà náà àwùjọ ni bàbá olówó jẹ̀ yóò hàn. Bàbá yìí ẹ̀fọ́ yóò ná owó tó bẹ́ẹ̀ gẹ́ tó yẹ pé èyí ọ̀nì ó ná owó tó ní dédé àgbègbè ẹ̀ pátápátá káfàtà. Bàbá fọ̀pọ̀ nẹ́nẹ́ owó ó ná ilẹ̀ ó ná dúkìá ó ná ilé ó dẹ̀ tún dé àwọn ọmọ èyí ò fara láyé dẹ̀ tún bí o. Yóò bá yìí mọ̀. Ṣùgbọ́n owó yóò tẹ̀ wá nílẹ̀ yóò núbo mú bọ́mọ ẹ̀ láì ló máa o. Orí bẹ́ẹ̀ ló mú babaláwo. Núbo bàbá yìí ní ọ̀gọ̀ọ̀rọ̀ mọ́tò yóò pọ̀ tó ní ọgbà bòńkú àwọn mọ́tò nìyí. Nínú lébẹ̀ yìí àwọn aya àtòun fara láìjọ gbé pàtó. Ẹnu ilé ẹni ẹ̀ tó fọ̀ yìí àwọn oníbàgbé láì tó ra nínú ẹ̀ àwọn ìwà àgbàlẹ̀ lọ́wọ́ ẹ̀yìn ẹ̀ pè ní tẹ́nàtì ẹ̀ àwọn ayálégbé àwọn aláìra ń bẹ pẹ̀lú ẹ̀. Bàbá ó jẹun sóté náyé yẹ pé ẹyọ ni mà pé olówó jẹ yóò hàn máa ná owó máa làmìlaka o. Ṣéwé bá mi lọ ẹgbáyé lọ òun ṣe ọ̀rọ̀ ńlá nínú tàn yẹn mú lé morí nìní mi bá fọ̀ǹdà tó ń kọ́ra ọ̀nàgbọ́n. Bàbá yìí náà torí àkọ́bí ọmọ ẹ̀ ò láwọ̀ àbígbẹ̀yìn ọmọ ẹ̀. Àkókò mà pé olówó jẹ yóò hàn mú ẹ bá ra jẹ fàyà kan tó owó ra ńlẹ̀ bí ilẹ̀ bí ẹni. Nílé ayé ìmàgbàdí àwọn ọmọ ọ̀dà lo mọ́tò òun o. Ọba mi mọ yóyóyó. Mọ́tò ẹyọ kọkàn àwọn ra ó yé ńgá yẹn àwọn máa ńgá yẹn. Mọ́tò ní àwọn yẹn dẹ́ bá yé ńgá dẹ́ bá dùn dẹ́ bá wọ̀ náà ẹ̀ ni. Ètùmàrè dábì lòun bàbá. Ṣùgbọ́n ìyàlẹ́nu wa jẹ́ oníláyà ni pé àwọn ayálégbé ẹ̀ láì gan babaláyà tó máa yé ní ara. Wábìrì náà mi kún ti máa yé ní ara kẹ̀. Bàbá tí a fọ́ ọ̀ràn bá fi wá gbéná lé mi mo bá ti gbọ́n lè mú aago mẹ́wàá lù kọjá màmá wulẹ̀ wálé má ò fẹ́ bò mú ẹ̀ láhùn. Tó bá ti fẹ́ láhùn bá ká gbọ́ náà ti wọlé o òun fẹ́ ra ètì géètì ẹ̀yìn. Oríṣiríṣi gangan rẹ̀ ní tètè ní ojoojúmọ́ tó bá ti fẹ́ láhùn. Àmẹ́dùn kúrò lọ́rọ̀ mi. Gẹ́gẹ́ bí àkó ti mà ọ́nùbò yìí bàbá aláìgan dé fọ́kùn fẹ́ lọ láti pàdé ẹgbẹ́ láti kíní kan máa iná ilé ẹ̀bẹ̀ máa ra iná ilé ẹ̀bẹ̀ owó ẹ̀ ti jáde nínú ilé ẹ̀bẹ̀ ọkù ẹ̀ jìnnà lọ lé láì níbẹ̀ bàbá lówó jẹ yóò hàn ẹ́ pé. Èdè mọ́tò pátápátá yóò bò mọ́lẹ̀ níbẹ̀. Bí ẹ kò fúnra ẹ̀ láìgan ẹ̀ tiẹ̀ wá wọ̀ ọ́ lọ wọ̀ mọ́tò nílẹ̀ lọ títí èèwọ̀ ń bò wá mọ́ láì. Màgbà láì dọ́mọ o àtàkọ́ bí o àtàbí gbẹ̀yìn o dédé ń Ìbàdàn wọ̀ ó bá fẹ́ wa mọ́tò la wa mọ́tò yìí ẹ̀yìn mo ra ìyẹn ẹyọ kan ó ní pẹ́. Ojú ò bá dẹ̀ yìí pẹ̀lú ó dá mi lójú ojú olùdìbò. Ojú ò bá dá láti lẹ́yìn mi ojú ò mà níjọ ọmọ ẹgbẹ́.
bàbá ló jẹ́ wọn máa jẹ ayé yìí ó jẹ́ òun láì gbádùn ọ̀dẹ̀ máyé òun ni ọ̀nà ara. Oníbàdàn alátìlẹ́yìn ẹgbẹ́ wa ni àwọn bí bàbá Adékúnlé. nígbà bàbá ẹ̀rọ wa lọ dókú tán dókú ó papòdà bẹ́ẹ̀ ni ó kú. Ojú òde dìbò àwọn bí Madam Rose. a máa yí bó wọlé tó àti mọ̀ pé bàbá wọn gbajúmọ̀ ni kí a ti amúrówó ìyá múhi bàbá yìí dúró pé a lè gba àlédè ènìyàn náà lẹ́jọ́. Oyè wọlé alátìlẹ́yìn mi ni. àmọ́ bá ka mú dúkìá ẹ̀ náà ẹ̀kọ́ kan ẹ̀ bá ka fata náà ẹ̀kọ́ kan. Ojú ò bá jẹ́ ìkẹtì. à ń ta dúkìá yẹn tàtàtà tó bó jẹ́ pé ó kù iná ilé kan ṣoṣo yìí ẹ̀ gbé yẹn gangan torí ti pati ìbára ẹ̀ wà lọ́nà kí àríyá ayẹyẹ. Fèrèpè tó bọ́ padà lẹ́yìn odò, orí burúkú padà lẹ́yìn mi. Ìràwọ̀ èsì padà lọ́rùn wọn pẹ̀, ọmọ burúkú padà lẹ́yìn mi. nígbà fẹ́ wá hi bàbá yìí kẹ́ Ọba mi mọ yìí. ìta nínú ilé ẹ̀ níbẹ̀ bẹ̀yìn gangan wá híhí ní. Ẹni bá rí dákúndùn bàbá. tó bá fẹ́ wọlé bàbá yìí wà àkọ́kọ́ kan géètì àkọ́kọ́ géètì kejì géètì àkọ́kọ́ ń bẹ òun nẹ̀ kì í yàn gbé gangan bẹ̀ hàn híhí ní gbàgbé yìí. Làwọn oníkọ̀ fi ń ṣe lá. ṣùgbọ́n dédé mọ́tò ń fọdán mọ́ máa wà ẹ́ mẹ́wàá ṣe é tún bẹ́ẹ̀ wá ká ní ẹ̀ wá ká bó bá ti hùn nínú bàbá ti lọ bàbá ló jẹ́ wọn ti lọ. Tani máa sọ̀rọ̀ bí bẹ́ẹ̀ lọ. ìta bóyá wáyé yẹn ẹ̀ máa rúbọ wọ́ wọlé ọkẹ́ ó máa bàbá ọmọdé bá ti kú ó máa ti lọ ó dìgbà ó dìgbò sí rẹ̀ ó dùgbò èèyàn bẹ́ẹ̀ jọ ènìyàn ó dùgbò abátúpadìra lójú àlá èyí àrìnà kò nínú ọ̀. Láti máa ń nígbà ẹgbẹ́ mi dáadáa. Bẹ́ẹ̀ni tọ́jú màmá rẹ̀. òun yóò tiẹ̀ wá lè jùlí pé lóògbé wa dàlẹ́ ìkà nínú ọ̀ràn alágbèrè akapariwo Bẹ́ẹ̀ni dáadáa. náà ti rá níta o ẹ̀lẹ́ ti wọlé o yá ti wá wọlé o àmọ̀fẹ́ ti géètì o yá ká wọlé o. Ní ọdẹ sọ̀rọ̀ ọmọ. ó wá fọ́nrán ọmọ bàbá ẹ̀ pé ká wá ọ̀nà kan ti kú òde ń bẹ iye ti wọlé. Parapọ̀ bá mi tọ́jú ká ìbomi àtàkì. ìyẹn fẹ́ hàn nìkan sọ́nù di mọ́ ojú rẹ̀ àkàwá lóògùn ajáde tàbí àwa mú wọn ó jí bàbá yìí kẹ̀ jí ti wọlé bó bá ti lọ o ti lọ rẹ̀ ó bàbá bó bá àwọn ẹdẹ bó bá àwọn ẹdẹ má gbà ìhọ́ ni a gbé ayé yìí lọ dédé wo bá ti ní náyé yìí dédé pátá wa dàálẹ̀ ló wà bá tiẹ̀ lọ ó wà fàdúfẹ́ ká máa yé ní ọ̀nà ara kẹ̀ ó wà fàdúfẹ́ ká ṣe bẹ́ẹ̀ ni pé wọn nìkan ṣoṣo Èdùmàrè ló gbáyé lọ́wọ́ ẹ̀ ẹ wo nẹ sọlọ́run dá àrùn kan torí pé à ń nẹ àtúwá dá àrùn kan yìí nẹ wọ́n nẹ̀yìn ààbò wọn nìbá nẹ́yìn fún òwá ṣe tó yẹ pọ̀ nìyí nẹ̀yìn gángan wàhálà ìpín ìdààmú ẹ̀ tó wá ká pàwọ́ fún ara ẹ̀ lára ẹ má gbáyé lọ́dún bẹ́ẹ̀ gbọ́ mi náà ni ìhọ́ ni a gbé ayé yìí lọ títí dédé wákàtà òun ni àpapọ̀ dàda lọ ni bọ̀ ìsàtì awakọ̀ ẹ̀ wá máa o ẹ̀gbọ́n mẹ́ta dámọ́ jújù náyé ni ìhọ́ ni a máa gbọ́n kú o bẹ́ẹ̀ ni wéèdè ní màá bó wa kú yìí wéèdè lè máa kókò gangan yìí wá kó wọn lọ́rùn ọba Elédùmarè ló mú ju ẹ̀dá lọ rẹ̀ wọ́n gẹ́gẹ́ bí èèyàn ẹ gbọ́ mi níbo òga náà òun yá mú jáde níbẹ̀ yìí mọ́tò yóò fẹ́ gbọdọ̀ wà ká òun ní atúlá mú polówó ẹ̀ níbi pé bàbá mà ti kú òkú bàbá ló jẹ yóò hàn o wọ́n á rí pé dédé owó bá náírà ibò ti dèjú pẹ́ owó ti lọ rẹ̀ owó ìbára gbáyé má àwọn bára náà yàtú ká sáyé ńlá lọ ẹyin báyé bá ti àparẹ́ èsì sáà yìí ara náà yìí ó dẹ̀ tún lè parẹ́ láì ní sáà ara náà yìí ṣùgbọ́n mo mọ̀ pé báyé ìbá parẹ́ ìwọ fún ara wa parẹ́ nínú ayé ó wá wàyí mà lálẹ́ má gbáyé lọ orúkọ balẹ̀ bá ní o ó lè mú tiẹ̀ máa òkè ọmọgẹ̀rẹ́ ọ̀rọ̀ ńlá apá kíní apá kejì ẹ̀ ó ní jáde díẹ̀díẹ̀ yìí ni apá kejì ẹ̀ ní gangan apá kejì ẹ̀ ìsọ̀rí àkọ́kọ́ ọba Bámidé lórí ẹyí Orlando ọwọ wọn fúnra wọn máa kàn án láì ti ṣe òǹlẹ à ń kọ òǹlẹ ṣùgbọ́n bàbá kẹ gbáyé lọ gbáyé lọ láì àyàn bí kọfọtọ mọgẹ láì gbáyé lọ. dárúkọ ó kàn án ìyá káwọn bí kọsìtì júbà káwọn yẹn gbáyé lọ ni bó fẹ́ gbáyé lọ wé lọ bò kó bó wé lọ bó ti bá ti lọ ó ti lọ rẹ̀ owó bá ti ṣe ilẹ̀ àkàrà tí ẹ máa ní òwò láìgan gẹ́gẹ́ bí ènìyàn kan yìí gbọ́ mi ní bóra náà ní o lè mú ẹ̀kọ́ láì má tiẹ̀ bó kó bó bá ra o bí ẹ gbé ayé yìí lọ yọ ní agbáyé yìí lọ yọ ní gbé ayé yìí lọ bẹ́ẹ̀ ni ìgbà ọba ara náà yé màgẹ́dá ayé tìyẹ́ màgẹ́dí ní ọ̀nà kejì náírà owó bá ti ṣe ilẹ̀ ó ní wà padà wá bá ní bó o ṣe bí ẹ láìgan wà padà wá jẹ o pé mo mọ̀ pé ní ayé yìí kálẹ̀ akàfọ́ màkàmúṣe lọ rí
pé ẹbí èèmàkúrajú o ìyẹn mi tún mọ̀ pé ẹbí òkú tán ẹbí òkúrajú ó bá ṣe mí bá bó ṣe ń bá mi dé bá mi bá dúrà dé bá fọ bá fúnra mi rí mi ní fọwọ́n màmá yìí wá lẹ́yìn kẹ̀ ẹ ṣe ìdára ká mú ibi ìdára ká mú hàn ara wa ni òkè ọmọ gẹ̀ẹ́sì orúkọ mi ni o ọmọ ẹ̀gúdó lẹ́sẹ̀ ọmọ ngẹnẹngẹnẹ búdẹ mọ́sọ́kù mọ́sẹ́kẹ́ o bẹ́ẹ̀ ni o tó bá tún wá padà òdì kejì bí ọmọ rẹ̀ bìjà gbó àwọn ànàkàtà gbóná lérí tuntun kékeré kan ló bá wà wò bó wa tó yìí gangan ó bá ti fẹ́ ká mú sèlò gangan lérí o bàmí Orlando ọ̀wọ̀ ó máa ṣètè ní ò bàmí orin ẹmu lò ní èmi àti pé mo ní ò mo kà ló làkàmúṣe fàájì kiri ni àtúkà pàdé náà sẹ́yìn wa má gbàgbé òpó ìgbà yìí lọ ó má dàbọ̀. ọmọ ìyá lè lé ìwé.